kọjá àwọn súnà ní bàbá wọn jà àwọn súnfì òní ẹ lálàsí alábòsí wọn kò sí ìṣọ̀kan láàrin tiwa ìṣọ̀kan ń bẹ lọ́dọ̀ ọmọlẹ́yìn Kristi mo láìkì wà yẹn púpọ̀ lára wọn torí ìwà tá nàbì ìfẹ́ ni mo láìkì àánú lára àwọn Kristẹni mo láìkì àánú lára wọn wọn máa ń ṣàánú ara wọn gan bẹ́ẹ̀ nìkan bá ní pírọ́blẹ́mù nù wọn á dúró tiẹ̀ nìyẹn pé àwọn rí pírọ́blẹ́mù ẹ̀ sọ ìwà yẹn ìwà tá nàbì àwọn Kristẹni lè máa ròyìn pé bóyá Jésù nìkan ló ní ìwà yẹn rárá o ìwà nàbì náà ni o ànábì lẹ́yìn ìgbà tí Jésù lọ tán inú tí ànábì bá ń lẹ̀ tọ́lọ́ ní kọ́ parí ẹ̀ ànábì Mùsá mú ìwà wá ó parí ìwà ọba débì kan Jesus dé ó kọ̀ntínú ìwà ọgbọ́n tí ànábì Ìsá ó kọ̀ntínú ìwà ó wà dáadáa lórílẹ̀ ìgbà tó ọba tiẹ̀ òun náà ò tí ì parí ẹ̀ yẹn ó ti oró ó ṣe gbogbo àmọ́ kéèkún kò dẹ̀ tí ì kóyè tírọ̀ sí bàtà ní Muhammad dé ànábì wa ní bu'istu li utammima makarimal akhlaq ànábì ní nǹkan gbé mi dìde wá fún ni pé ìwà tí ànábì Musa Moses ìwà tó wù tó dá ìwà tí Jesus ń jẹ́ Isa ìwà tó wù tó dá Ọlọ́run wá gbé mi dìde pé kí n wá parí ẹ̀ kí n kún lọ́dà kí n wá fi interior sí kí n wá fẹ́ǹsì ẹ̀ kí gbogbo ẹ̀ wá dúró dáadáa nígbà tá ànábì dé òun lọ parí ìwà gbogbo àwọn ànábì Ọlọ́run tẹ́ ń já sí pé ìwà rẹ̀ ń bẹ nínú jù ìwà tó dá ń bẹ lọ́dọ̀ àwọn Kristẹni wọ́n ní ìwà àwọn Kristẹni ní ìwà púpọ̀ náà àwọn jogún ìwà yẹn lọ́dọ̀ Jésù àwọn mùsùlùmí a rí ìwà lára ànábì àmọ́ àjogún ẹ̀ Ìsìlámù nìkan la gbà lọ́wọ́ ń sí Ọlọ́run àkọsí mi ọfẹ́ máa gbé mi rìn púpọ̀ àwa mùsùlùmí gba ìsìlámù lọ́wọ́ ànábì a sì gba ìbáàdà lọ́wọ́ rẹ̀ àwa rí wà lára ànábì àjùwálẹ̀ fún kọ́ máa kó wà rẹ̀ lọ́pọ̀ àfẹ́ ọgbọ́ àwọn ọmọlẹ́yìn Kristi wọ́n gba ìwà lọ́dọ̀ Jésù ìwà náà sì ni ọ̀gá gbogbo nǹkan ìwà ju ẹ̀sìn lọ bẹ́sẹ̀ ti rí òun kò tó ìwà àti irun ní àtàwẹ̀ ní àti hajj ní àti sàká gbogbo ẹ̀ pátá ìwájú wọn lọ ìwà sàgbà wọn ọkàn já sí wípé bí ọba ṣẹ̀sìn ìwà ò lè rí ibi dúró sí ni òwúlò láì ṣẹ̀sìn ni àmọ́ òun gan fúnra rẹ̀ ju ẹ̀sìn lọ torí pé ìwà gan fúnra rẹ̀ naw'un minal ibada ọgbọ́ naw'un minal ibada akhbirni anil ihsan ẹ fún mi rò nípa dáadáa ó ní al ihsan an ta'budallaha ka'annaka tara ọmọ sílọ́run bí ìgbà tó ń rí wà in lam takun tara'u fa innahu yaraka èyí wọn ni pé naw'un minal ibada ní al-ihsan wa makarimul akhlaq al-akhlaqul mahmuda àwọn àwárí tí Ìsìlámù jogún èyí ni kí àwọn ọmọlẹ́yìn Jésù ó lè máa wípé gbogbo tí wọ́n lẹ̀ máa nábì látẹ́ ń kàn bí àdísì Bukhari àti àdísì Mùsùlùmí wọn parọ́ rẹ̀ máa nábì ni ń sọ fáwọn ọmọ ìyá wa Jesus àwọn ọmọ ìyá wa Kristi wípé ẹ dákun ẹ má fi ẹnu àtẹ́ bu ànábì wa má à ń bẹ̀ wọ́n ni à ń bẹ̀ gbogbo Kristẹni ẹ dákun torí Ọlọ́run ẹ má fi ẹnu àtẹ́ lu ànábì má ẹ má sọ tí ọ̀dà lára ànábì má bẹ́ẹ̀ bá sọ tẹ́ kánú sọ ẹ Bukhari àti Muslim tẹ́ bá sọ jáde ní tí ọ̀dà tó wà ń bẹ̀ nípa ànábì tẹ́ bá sọ jáde a lè rí yín bú torí wọ́n kọ́ ọ́lẹ̀ fún wa ni àwọn náà dáyé bá ní lákọọ́lẹ̀ ni adáyé tán látorí wípé lè yọ ọ̀tọ́ sọ́gá wa àwọn ọmọlẹ́yìn Jesus ròyìn Jésù báyìí ogun tó dáná fi ròyìn Jesus ọmọlẹ́yìn ànábì ó sì máa wá kàntí ọ̀dá nípa ànábì pé ànábì ó wáta pupa ànábì ń fẹ́ Aisha lọ́mọ ọdún 6 ànábì jẹ gbèsè kú ànábì ń fẹ́ rí sábẹ́yàwó rẹ̀ ànábì ṣe gbogbo orú àwọn nǹkan yẹn wọ́n lẹ̀ máa ànábì ní kọ́ ọmọlẹ́yìn Jésù ọlọ́lẹ́ máa wípé báwọn kọ́ lànàbí wa rí ìwà tó dáa lànàbí wa gbédè tó dáa orí ojú ọ̀nà ànàbí Isa tí ń jẹ Jesus orí ojú ẹ̀nà lànàbí Muhammad wa iṣẹ́ Jésù náà lànàbí náà gbé wa àti sí ànàbí Musa torí pé ìsìlámù kan náà ni wọ́n jọ gbé wa orúkọ rẹ̀ lọ́kàn yàtọ̀tọ̀ ṣètọ́ra sáńdì báwọn kí la fẹ́ lò ń bẹ̀ ni pé èyí tẹ́ ẹ bá ti rí tí ọ̀dọ̀ àwọn ànàbí kọ́ kèsè wà ànábì wọn lẹ̀ máa ní wọ́n fẹ́ fi kíní ohun tánìṣí méjì ànábì náà ni wọ́n fi kọ́ síbẹ̀ so kèsè wà ànábì nìyẹn torí kò sẹ́ni sọ̀rọ̀ Bukhari Imam Bukhari ọba ànábì láyé dépò tí ọba ànábì ti lò ọ̀dọ̀ àwọn títí ń lọ lè gba hadith àwọn yẹn àwọn ni wọ́n fi àwọn hadith tí ìfẹ́ inú tí wọ́n fi lé àbí kọjá pé àwọn tí wọ́n wá gbà lọ́dọ̀ Bukhari kí Buhari ó gbà yìí tó dáa
káwọn tó jẹ́ pé wọ́n kọ́ lẹ̀ lẹ́yìn ìgbà tí Buhari lọ tán tọrọ lọ tán ni wọ́n tó kọ́ lẹ̀ kọ́ yẹ pé àwọn yìí ń làwọn mọ̀ọ́mọ̀ fi ìfẹ́ hawa nafsi àti búgídù tí ń bẹ lára àwọn ètò ìtànísà nábì láti fi kọrú àwọn nǹkan wọn sínú Sahih Buhari àti Sahih Muslim òun ló fà á